Ẹ̀yin èèyàn ilé wo lẹ ṣe? Ṣé àlàáfíà ni mo bá yín? Ṣé dáadáa lẹ wà? Gbogbo ilé ńkọ́? Gist tèmi ò ní pé kábíyèsí wọ́n ní àwọn kingsmen láti ọ̀dọ̀ àwọn Mariam. Wọ́n ní wọ́n wá kábíyèsí wá o. Wọ́n ní ṣùgbọ́n kábíyèsí refuse láti yọjú sí wọn. Ẹ̀yin èèyàn ilé, ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. Tí bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ channel mi, èmi ọmọ yín Máṣọ́lá, mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín. Ẹ jọ̀ọ́ ẹ lọ sí orí subscribe button, kẹ́ press button subscribe àti notification bell so that tí n bá ti post any gist, ẹ máa rí. Mo máa ń sọ Yorùbá lórí channel mi, mo dẹ̀ máa ń sọ̀rọ̀ nípa celebrity gist and royal gist. Ẹ̀yin èèyàn ilé, gist tèmi wọ́n ní Mariam wọ́n ló lọ pe àwọn kingsmen wọn wá láti ìlú wọn, ṣùgbọ́n wọ́n ní àwọn tó wá yìí wọ́n ní Èkó ni wọ́n ń gbé. Wọ́n ní ṣùgbọ́n ọmọ ìlú wọn ni. Wọ́n ní so wọ́n ní wọ́n wá bá kábíyèsí sọ̀rọ̀. Wọ́n ní ó ní kán wá bẹ kábíyèsí pé òun ò fẹ́ kúrò ní palace o. Wọ́n ní kábíyèsí, wọ́n nígbà tí àwọn kingsmen yìí dé, wọ́n ní wọ́n ṣe wọ́n lálejò dáadáa. Wọ́n ní ṣùgbọ́n kábíyèsí ò yọjú sí wọn. Wípé kábíyèsí wà ní chamber wọn, wọn ò dẹ̀ sọ̀kalẹ̀ títí tí wọ́n fi lọ. Wọ́n ní kábíyèsí sọ fún wọn pé àwọn busy o, wípé tó bá di ọjọ́ mi àwọn máa jọ sọ̀rọ̀. So wọ́n ní pé bí wọ́n ṣe lọ nìyẹn, wípé kábíyèsí ò yọjú sí wọn. Ẹ̀yin ará ilé, ẹ̀yin náà mọ̀ pé a ti wà lórí ọ̀rọ̀ yìí ó ti ṣe díẹ̀ lórí pé kí àwọn olórí kan move lọ sí ilé tí kábíyèsí láwọn fẹ́ rà fún wọn. Kò ń ṣe pé bóyá kábíyèsí fẹ́ lé wọn o, ṣùgbọ́n kábíyèsí ò divorce wọn. Kábíyèsí fẹ́ respect wọn láti ra ilé tí wọn fún wọn ni. Ṣùgbọ́n àwọn olórí fi àké kọ́rí. The only person tó ra lé, àwọn ni Tèmítọ́pẹ́ àti olórí Elizabeth. Àwọn yòókù ò ra lé. Ilé tí olórí Rónkẹ́ rí tán láwọn rí, a gbọ́ nǹkan kan mọ́ bóyá wọ́n ti sanwó ẹ̀ àbí wọn ò sanwó ẹ̀. Kábíyèsí ní kò sí nǹkan tán lè ṣe, wọ́n ní láti move kúrò nínú palace. Wípé àwọn ò jọba nítorí olórí, ṣùgbọ́n àwọn jọba nítorí ará ìlú ni. Wípé àwọn fẹ́ fi ìfọ̀kànbalẹ̀ gbọ́ ti ọ̀rọ̀ àwọn ará ìlú. So wọ́n ní nǹkan tí Mariam ṣe lọ gbé àwọn kingsmen wọn wá láti Èkó nìyẹn, tó rán dé Èkó ni àwọn kingsmen wọn yìí gbé. Wípé kí wọ́n wá bóun bẹ kábíyèsí. Ẹ̀yin èèyàn ilé, ẹ̀yin náà mọ̀ pé a ti wà lórí ọ̀rọ̀ yìí látijọ́ yìí lórí pé kí àwọn olórí kó move kúrò nínú palace kábíyèsí kí wọ́n lọ sí ilé tí kábíyèsí fẹ́ rà fún wọn. Kábíyèsí ní pé àwọn ò like nǹkan tí Mariam máa ń ṣe. Àwọn ti sọ̀rọ̀ yìí, ọba làwọn, àwọn ti pàṣẹ. Àwọn ti sọ̀rọ̀ yìí, àwọn ò fẹ́ kí Mariam lọ máa gbéyàn kankan wá láti wá máa bẹ àwọn nínú palace àwọn. Ẹ̀yin èèyàn ilé, ẹ̀yin náà mọ̀ bí àwọn olórí yìí bí wọ́n ṣe ń lọ back and front pé àwọn ò ní kúrò ní palace, àwọn ò ní kúrò ní palace. Ẹ mọye ilé tí kábíyèsí ti rà fún, tí wọ́n dẹ̀ yarí tán láwọn ò ní kúrò nínú palace. Recently ni Mariam yarí pé over her dead body ló máa fi kúrò ní palace. Kó tó wá dé pé kábíyèsí sọ pé òun máa divorce Mariam right away. Wípé tí ò bá ní kúrò ní palace. Kábíyèsí ò ṣeré rárá o. Wọ́n ní àwọn fẹ́ kí wọ́n kúrò ní palace. So gist tá a gbọ́ nì. And ṣé ẹ mọ̀ wípé kì í ṣe pé kábíyèsí fẹ́ divorce àwọn olórí yìí o. Wọ́n kàn ní pé àwọn fẹ́ jọba lórí ará ìlú. Wípé látìgbà tí ọ̀rọ̀ àwọn olórí ti wáyé, àwọn ò ráyè ní time fún àwọn ará ìlú láti ṣe ojúṣe àwọn gẹ́gẹ́ bí ọba. Kábíyèsí ní àwọn fẹ́ peace nínú palace àwọn. Àwọn ò fẹ́ kí gbogbo wọn wà nínú palace pé competition àti ìjà ti pọ̀ jù. So nǹkan tí kábíyèsí fi gbé ìgbésẹ̀ nìyẹn pé kí wọ́n lọ ra ilé sí outside the palace. Wípé so oníkálukú máa wà láàyè ẹ̀. Ẹ dẹ̀ mọ̀ pé kábíyèsí wà very very caring. Wọ́n ń ṣe èèyàn tó yẹ pé ó dájú. Wọ́n dẹ̀ ń try láti
make àwọn olórí yìí happy. Gbogbo nǹkan tí kábíyèsí ṣe wọ́n ń try láti make wọn happy, ṣùgbọ́n àwọn olórí ò mọ̀, wọn ò dẹ̀ mọ irú ìgbésẹ̀ tí kábíyèsí ń gbé. So right now bá a ṣe ń gbọ́ o, Tèmítọ́pẹ́ àti olórí Tèmítọ́pẹ́ àti Dr. Elizabeth nìkan ló ṣèralé nínú gbogbo wọn. Kábíyèsí wọ́n mọ̀ pé Mariam ó ń lọ back and front because kò fẹ́ kí Queen Naomi padà wá sí palace. Kábíyèsí dẹ̀ ti mọ̀ ń pa ẹ̀ pé kò fẹ́ rí Queen Naomi lọ́dọ̀ àwọn rárá. So inú kábíyèsí ò dùn sí irú ìwà tí Mariam ń wù yìí. Ìtorí ẹ̀ ni kábíyèsí fi gbé ìgbésẹ̀ pé kí àwọn olórí mẹ́rin yìí kí wọ́n lọ outside the palace. Ẹ̀yin èèyàn lé gist tèmi nìyẹn. A tún máa mú ìmí wá fún yín ní agbára Ọlọ́run. Etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di, ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe, like kò ní kan ìsàlẹ̀ àpò. Òkè òkè lọ́lá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all. Thank you so much.